Alhamdulillah. Káàsán a kú Sunday yìí o yóò tù wá lára o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá bọ̀ bí àtijọ́ mẹ́ta rí ká tètè bẹ̀rẹ̀ rẹ̀ torí àwọn onímẹ́ẹ̀gì kéékèèké ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ni pé ká tiẹ̀ tó nanu mọ́ ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ẹ kú ilé o gbogbo ẹ̀yin aráalé ṣe dáadáa la bá yín gbogbo ẹ̀yin ará Ẹ̀fọ̀n Alààyè Ọ̀fà Èjìgbò Òṣogbo Ìwó
Ìré, Èkìtì, Àkúrẹ́ títí tó fi dé Port Harcourt àtàbújá. Ẹ kú rìn o, ẹ kú àmójúbà tèmi náà pé ẹ bá mi dáadáa o. Tó ṣe dáadáa la bá yín ẹ̀yin aráalé. Ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ra ọṣẹ yìí o, bóyá ní Ìkòròdú lẹ ti rà á, ẹ jọ̀wọ́ ẹ tẹ́tí sí bẹ́ẹ̀ sì lò ó dáadáa o. Tí bẹ́ẹ̀ sì lò ó bá yé yín, ibi tí ẹ ti ra ẹ pè wọ́n kẹ́ ẹ ṣàlàyé fún wọn dáadáa pé sà bóun lẹ́yìn ó sì lò ó, wọ́n tún ṣàlàyé ẹ̀ fún yín dáadáa. Bó bá dẹ̀ jẹ́ pé àjálẹ̀ bá ti rà á, ẹ pè wọ́n kẹ́ ẹ tuntun béèrè bóyá sì lò ó. Ẹ̀yin tí ẹ dẹ̀ ra lọ́dọ̀ tèmi náà bóyá nìbàdàn Òṣogbo ni. So tí bá a ṣe ṣàlàyé fún yín ò bá yé yín tó, ẹ pè mí o ká tuntun ṣe àlàyé fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ o. Ẹ jọ̀ọ́ o, ìwọ náà tí ìwọ náà bá nífẹ̀ẹ́ sí kò ju bí gbogbo ohun tó kù ò tó 20 mọ́ ní ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ 5,000 tó jáde. Torí owó tẹ̀ ń ná lánàá dànù káàkiri, torí ẹ̀ la gbé jáde ní owó péréte. Tọ́ ọ bá sì ti rìn téèyàn ti náwó téèyàn bá lorú ọṣẹ yìí, ó wúlò nú ayé èèyàn. Ṣùgbọ́n kọ́ má dàbí pé bóyá à ń polongo fún yín, gbogbo ẹ̀yin tẹ́ yọ bá yín lára mu. Má dágunlá o, ó wúlò nú ayé rẹ̀, wàláhì ó wúlò. Ẹlòmíì fẹ́ jáde sọ̀rọ̀ ayé rẹ̀ ṣùgbọ́n kò mẹ́ni tó lè sọ fún. Ẹlòmíì ti rìnrìn ó kó sọ́wọ́ alágbèdá, kò mẹ́ni tó lè sọ fún. Àkúgbé wúrẹ́ lọ́wọ́ ẹnìkan bẹ́ẹ̀ la sì gbàgùtà lọ́wọ́ ẹnìkan. Bọ́rọ̀ rẹ̀ ṣe jẹ́ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló sì gbọ́. Bẹ́ẹ̀ ni à ń sọ̀rọ̀ fún wa ní pé nípa ọ̀rọ̀ tá à ń bá bọ̀ kó tó di pé a travel. Mo ní ìgbà ìdáláyé mẹ́ta ló pín sí: ìgbà àárọ̀, ìgbà ọ̀sán àti ìgbà alẹ́. Nínú ìgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ọmọ ẹ̀dá ènìyàn láti ń sun ọmọ nìyàn. Yorùbá mi yẹn wúwo jẹ́ ń tún sọ. Àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí láti ń lo ìjọmọ ènìyàn wa láyé. Ìgbà àárọ̀ òun nígbà tí ètí jẹ́ nǹkan kan tí èèmárì ara, gbogbo ìgbà tó wà lọ́dọ̀ àtìgbà tó ti wà ní pínísì tó fi dọ̀dọ̀ tó èèmárì ara. Ìgbà ọ̀sán rẹ̀ nígbà tó ti márì tó ti níyàwó tó bímọ. Ìgbà ọ̀sán rẹ̀ ni ìgbà tí ó pé àwọn ọmọ rẹ̀ ti ń dàgbà tó ń náwó lórí wọn. Ìgbà alẹ́ nígbà tó fẹ̀yìntì pé ọmọ mi tó wà ní Kánò, ọmọ mi tó wà ní Kaduna, ìyá wà lẹ́kọ̀ọ́, ìyá wà l'Amẹ́ríkà àti London, ó ti tó kọ́ máa jẹun wọn sáà mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀dá lónìí. Lára àwọn ibi tí a ti bá ọ̀rọ̀ ti dé, kò sí ni tó bá fẹ́ mọ̀ bọ́ jẹ́ ológo, ó dìgbà tó bá tó márì, ìgbà náà ló tó mọ̀ bí ògo rẹ̀ ń ṣiṣẹ́ fún ọ. Nínú ẹ̀dá tí ẹ fẹ́ kí yọ jẹun jù láyé, obìnrin làkọ́kọ́. Tó bá lọ wọnú àsàlátù obìnrin lọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tipátipá ló fi bọ́kùnrin mẹ́fà. Tó bá bá àwọn ọkùnrin mẹ́fà àfáà ni wọ́n. Bẹ́ẹ̀ náà ni tó bá dé ṣọ́ọ̀ṣì tí wọ́n bá ní wọn ó sì sóòru àbí last Saturday of the month pé kinní kan, obìnrin yanturu lóbìnrin, ọkùnrin á ní máa lọ òun bí sí. Torí pé kò sóbìnrin tó fẹ́ lù sí ilé ọkọ wọn. Ewu tí máa gbanú ìfẹ́ kọjá látara sáà mẹ́tẹ̀ẹ̀ta òun rèé, ìyá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó máa gbọ́. Láàárọ̀ ọjọ́ kúkú dáa fún owó kúkú ń bẹ lọ́wọ́ rẹ̀ oríṣe. Àlàájà rí sí oríṣe, àlàájà àbíbá oríṣe, àlàájà Fátímọ̀ oríṣe. Tí wọ́n bá ní àfẹ́tì wa ní àwanu, wọn nìyẹn wájú barista, wọn nìyẹn wájú kọ̀lìntì, ṣùgbọ́n kí lọ́ọ̀tà rẹ̀ má rì sí, gbogbo nǹkan bá dojúrú. Nínú sáà ẹlẹ́dẹ̀ lòmí fẹ́ kọ́ máa ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀, ṣùgbọ́n ọmọ òṣèré ni sọ fún ọ. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ìwọ gan fúnra rẹ̀ ó ti máa dá mọ̀.
ẹlòmíì lọ́ọ́ fẹ́ wrong husband bẹ́ẹ̀ ni ọkùnrin mi náà fẹ́ wrong wife gbàtí ó fẹ́ right man ẹ̀. màdámù kan wá dọ̀ mí ó ní owó lọ́wọ́ dáadáa láti Lẹ́kì ló ti wá ó ní owó tààrà lọ́wọ́ dáadáa kó lè kọ́gbọ́n ni àní dáko ẹnìkan. ó ní sà òun ń ta ọjà lẹ́kọ̀ọ́ ìní sọ̀rọ̀ ọjà òun. ó ní gbogbo ẹgbẹ́ òun bí wọ́n wá pàtẹ kalẹ̀ wọ́n ń tà ó ní nínú ọjà òun ni wọ́n ti tún máa mú fún wọn wọ́n sì déwájú òun ọ̀bá wọn rà. ó ní wọ́n déwájú òun ò sì bá wọn ra ohun tó ń ta. èmi dé òun tà á láàrin bíi ọdún mẹ́rin òun ọ̀ àchífù kankan millions lòun fi bẹ̀rẹ̀ rẹ̀. ẹni tó pàtàkì tó gbajúmọ̀ dáadáa ni ní Nàìjíríà yìí kì í ṣe lẹ́kọ̀ọ́ yìí ní Nàìjíríà yìí ni mi ní dáko ẹnìkan. èmi dé òun ti kó ọjà yòókù fún àwọn ọ̀rẹ́ òun pé ẹ bá sáré ẹ mú ń bẹ̀ wá. àwọn oṣó ló kojúbọ̀ àjẹ́ ló kojúbọ̀ fún wọn sàásì wọn ni. ṣùgbọ́n wọn máa gbọ́ prógráàmù yín dáadáa pé òun fẹ́ mọ bí ogun yìí ti mọ ní màdámù ogun kankan ò sí yín. ó ní kílẹ̀ mí mo ní yes ẹ lógun ẹ̀yin lógun ara yín. ó ní lọ́nà wo sàmú ni wọ́n láàyè ọ̀. kádàrá tó ọkọ wá látòdì ọ̀run wá agbọmọlà ni ẹ́. tí wọ́n bá ní wọn ò rí kinní kan ṣe tí wọ́n bá gbé dọ́dọ̀ rẹ̀ kinní yẹn ó sì tú. ọ̀dàkẹ́ ó mírí tìtìtìtìtìtì. ó ní ká máa wo ọkọ ọ̀rẹ́ òun tó ti yá òun ní owó kan tóun tó ti òun ṣẹ̀ṣẹ̀ tó fi kọ́ ṣọ́ọ̀pù kan nísìnyí pé tóun ó tún máa ta ọjà yẹn ládùúgbò òun má dán o gbèsè ní o. iṣẹ́ agbọmọlà lọ́kọ wá látòdì ọ̀run that is medical line kọ́ máa treat yẹn. ó ní ó ní sẹ́rí ohun tóun fẹ́ jẹ́rìí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó ní ń gbọ́ òun ẹ̀ márì ara àti gbọ̀ òun márì. ó ní iron lady ni wọ́n máa ń pè wọ́n. iron lady ó ní ìdí tí wọ́n fi ń pè wọ́n ní iron lady rèé. ó ní wọ́n lè ti gbẹ́lòmíì lọ general wọn aṣọ pé wọn ò rójú tu ẹ nọ́ọ̀sì dẹ̀ lòun paracetamol tí wọ́n ń fún náà wọ́n ń fún oògùn tí wọ́n ń fún lọ ó lóògùn yẹn náà lòun ó sì kó fẹ́ nìyẹn wọ́n sọ pé lọ́wọ́ kan ó sì túká mo fi ọlọ́run ọba àtijọ́ tọ́lọ́run ó gbé mi dìde mo fi búra fọ́rọ̀ tí mò ń sọ fún yín mi ì sàsọnù kó lè wádọ̀ mi mò ń kọ ẹlẹ́kọ̀ọ́ ni. ó ní gbogbo èèyàn máa pè ń káàkiri òun wò pé stress níṣẹ́ yẹn iṣẹ́ tó ọkọ látòdì ọ̀run nìyẹn. ìwọ ni kò gbìyànjú kò fowó bùmù ẹ̀ kò establish ẹ̀ dáadáa. bẹ́ẹ̀ náà ni gbòun wà lé ọkọ òun wọ́n ní wọ́n máa pè ń káàkiri òun wá wò pé kóun náà ṣe báwọn ẹgbẹ́ òun ti ń ṣe báwọn ẹgbẹ́ òun ti ń ṣe ló kó pọ̀pọ̀lọpọ̀ láyé òde òní. orí mi èyí yáwó o sì lọ́ọ́ yáwó torí bọ́ bá ya kò ní rí i dá padà. kìí ṣe gbogbo orí ní yáwó gbogbo orí kọ́ ní yáwó àfarawé ló kó bá ọ̀pọ̀lọpọ̀. ẹ máa wo ọkùnrin mi kò nígá kò nígo kó tó fẹ́yàwó orí ẹni ń sùn ilé ọ̀rẹ́ gan ni ń wáwọ̀ sùn. nígbà tí ọ̀yà ọbọ̀bẹ̀ pàdé wọ́n ń bá a bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ń jọ gàárì ń jọ gálà wọ́n fi ń yí sí i lójijì nǹkan yí ẹni wọn yìí gbéṣẹ́ fún ọdẹ ni wọ́n ń gbéṣẹ́ fún ẹni wọn yìí bẹ̀ lọ́wọ́ ẹ̀ ọdẹ wọn ń bẹ̀ lọ́wọ́ ẹ̀. ilé kíkọ́ ti Àbújá òun ni ilé kíkọ́ ti Port Harcourt òun ni ti Kútọ́nù òun ni. ẹni orí rẹ̀ bá pé tó lẹ́kọ̀ọ́ dáadáa ní òun ò lè jẹ́jú ìyàwó òun lọ́fẹ́ rí ògo yẹn lò dalẹ́. èyí tí jẹ́ pé ògo rà àpáta agóra ẹkú ọjọ́ mẹ́ta ẹkú àjẹbúnijẹ́ o àdúrà wọ́n gba gbogbo Òkòròdú ńkọ́ o
ọlọ́run ọ̀la àánú wa kò ní fi wálẹ̀ ogo yín jọ tàn ó jọ ṣiṣẹ́ má da ìyàwó yẹn ọ̀rọ̀ àwúre kọ́ kì í sọ̀rọ̀ sólẹ̀ ẹni tọ́lọ́hún jọ ọkọ yín pọ̀ nìyẹn bẹ́ẹ̀ lómi yìí bá wá rírú owó bẹ́ẹ̀ tọ́nà bá là fún ta ní mi ta bá dé táyé mọ̀ wá dé yìí àti gbajúmọ̀ kọjá abẹ́ abádùn wájú wá sí wà náwó abájú pàṣọ ànáwó awájú kìnìkan náwó kìnìkan náwó bí abáde yọ ya wá celebrity kan tá a fi gba lẹ́gbẹ̀ẹ́ celebrity lọ́lọ́ wá gbogbo nǹkan bá dàrú gbogbo nǹkan bá dàrú gbogbo ọ̀nà bá dí ọ̀rọ̀ tẹ́ǹdì kọ́ tọ́ ọba ti rẹ́ ẹni ìbáwáyé rẹ̀ tọ́ ọba ti rẹ́ ẹ jẹ fúnra ọlọ́run yóò fìyà jẹ ọ́ ológo àárọ̀ rẹ nìyẹn obìnrin àkọ́kọ́ tó fẹ́ tó fi dáa fún ẹ yẹn má rẹ́ ẹ jẹ kìí ṣe pé ò lè fẹ́ lómi ò lè fẹ́ lómi jẹ́ kọ́ pẹ́ kọ́ jẹun ọ̀la rẹ̀ ọ wàá gbìyànjú ọ dàrú ẹ mọ̀ ọ dàrú ìyàwó rẹ̀ mọ̀ ta ni ìyàwó mi ta ni yàrá mú ìyàwó mi kí ló fẹ́ kí n ṣe fún o yàrá mú mo fẹ́ kọ́ ta ọjà ńlá gba 10 million yìí tó bá fẹ́ ìyàwó mi kò ní kọ́ mọ̀nà má fara pamọ́ fún ṣùgbọ́n ìjẹ́ ọkùnrin bá sì rí ẹ̀ bá jẹ́ 10 pa 4 mọ́ ọ wàá wà ọmọ tí ìràwọ̀ rẹ̀ ṣe déédéé tìyàwó rẹ̀ tọ́ ọ bá fẹ́ lé gbogbo nǹkan yẹn máa wá dùn lọ sí níbi tìyálégbèdé tọmọ tí bí náà bá tún gbé láti bẹ̀ ògbó yẹn máa ńlá wọn ilé ọlọ́lá tẹ máa ń rí yẹn tó yẹ pé látijọ́ ọlọ́run ti dáràn wọn omi owó ọ̀gbẹ́ ńlé wọn rí ìwọ́n tó bá torí pé bí wọ́n bá bímọ lé wọn pé barista kọ́ wá kọrin ọ̀tàn rẹ̀ jẹ tógo rí ọba gbogbo bẹ̀ ṣiṣẹ́ bọ́ bá wọlé èkó ẹja ni wọ́n pa fún ọ jẹ bẹ́ẹ̀ ni ihun tí ẹlòmíì fi kó bára ẹ̀ nìyẹn ogún àárọ̀ rẹ̀ ó ti fi ta fàlà ogún àárọ̀ ẹni òun nìyàwó tá a fẹ́ tá a là tá a tètè là tọ́ba ti wá là bẹ́ẹ̀ má rẹ̀ ẹ jẹ nígbà míì èèyàn lè fẹ́ àwọn méjì kọ́ má nìga kọ́ má nìgo ó lè má tètè dáa fún yàn èèyàn lè má tètè rí sí tí ọba jó ní sáàárọ̀ ó lè má tètè rí sí kí là ń pè ní sáà àsìkò ọwọ́ àlè obìnrin mi lè máa kiriki kọjá pé ó ti bímọ 4 kàbí títí ń bọ̀ ṣùgbọ́n ìwọ ń wò ó pé èèyàn ni ajé sì ni ẹ gbọ́ ohun tí ń wí fún yín ìwọ ń wò ó pé èèyàn ni o ṣùgbọ́n ajé ni kò ríbi tí ó jókòó sí ni tí ó ríbi gbé ajé rẹ̀ kà ẹ gbádùn mi báyà àwọn ọkùnrin tí wọ́n ń fẹ́ wọn ò rí náà rí ojú títa yìí sì kẹ̀dẹ̀rẹ́ má jalè kòtò ní ojú gangan lọ́kàn wọ́tọ̀ ọba wa lọ́gbọ́n ọdún tó ọjọ́ mọ́ ọ̀dọ̀ àgbà tó farabalẹ̀ wò ó pé ọmọ yìí sọmọ tá a rẹ jẹ obìnrin mi ń bẹ kọ̀ mọ́wó béèrè lọ́wọ́ ọkùnrin bọ́ọ̀rẹ́ jẹ dọ́là kò mọ́wó béèrè mọ́wàá rẹ̀ jẹ torí pé kò mọ́wó béèrè Àbẹ̀kẹ́ Àdùnní Àṣàkẹ́ ìyàwó mi kí ni kí n ṣe fún un dáàdi ìwọ ọlọ́wọ́n ràn yín lọ́wọ́ mọ́lọ́mù bá kun yín ẹ dákun ẹ bá ń wá ṣéǹjì díẹ̀ fi kún ọjà mi yìí báyà gbogbo ọjà tí ń tà tẹ́lẹ̀ ọjọ́ di 100,000 lọ tọ́yẹ̀ bá gbọ́ dáadáa fún ní 1 million obìnrin yẹn wàá ṣẹ̀ṣọ́ fún ọ yóò ṣoògùn owó fún ọ sọmọ ògùn owó tí yóò ṣe fún ọ
sàámú àlékún ẹlẹ́yà mi wọ́n wà lórí ètò ẹ̀mí padà. ọmọ ogun owó tí ó ṣe fún yóò máa wá sàwọn àdúrà fún tó bá jí láàárọ̀ àdúrà ni bójú lọ́sàn àdúrà ni bójú lóru àdúrà ni ìwọ òsì máa àdúrà tí ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe sàrà gbé lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe sàrà bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe sàrà bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n máa fi nǹkan hàn bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n máa fi nǹkan hàn. àwọn àáfàá rẹ̀ tí ń bá báwọn náà bẹ́ lọ́hùn kò ní jí ọmọ yóò ti sáré lọ́dọ̀ wọn ẹ dákun sàlámù àlékún o àlékún sàlámù ẹ dákun ọkọ mi àníyàn gbọdọ̀ wálẹ̀ láéláé mọ́lá kan lánàá ẹ bá ń wò ó ìfẹ́ kí nǹkan kan sọkọ mi ẹ bá ń kó dídé àlùkùránì fún ẹ bá ń kà á fún owó yẹn ó máa ya ni owó yẹn ó máa ìwọ ò sì mọ bí títí ń wá àìrẹ́yàwó ẹni jẹ àìrẹ́ ẹ jẹ má dàn án wò ẹlòmíín sì kẹ̀dẹ̀rẹ́ sáà lẹ́ni sáà rẹ̀ bó kóyàwó jọ dọ̀la o lè má pàdé olóore kankan nu wọn tó jẹ́ pé ó dalẹ̀ tí gbogbo àwọn ọmọ rẹ̀ bá dàgbà ọmọ rẹ̀ tí wọ́n bá dàgbà à ń kàwé káfí lè lajú ni o ìwé kọ́ ni gé ọ̀la o à ń kàwé káfí lè lajú ni barter system ni ìwé jẹ́ exchange of goods from one place to another àbí exchange nǹkan síra wọn ni sọ gbọ́ ohun tí mo wí síwọ̀n náà gbọ́ ohun tí mo wí ohun tí ìwé wà fún nìyẹn má rẹ̀ mi jẹ ẹlòmíín ta ata lásán tó dáa fún àmọye àgbẹ̀kùrà nílùú òkè tó wọ́n kọ́lé láńlá wọ́n sì lẹ́sìn lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni àmọye tẹ́sí dírẹ́fà tó yẹ pé ilé láńlá tí wọ́n là mọ́lẹ̀ kìí ṣe kékeré bẹ́ẹ̀ ni tọ́lọ́mùbá ti pè é lọ́nà rẹ̀ ẹlòmíì kọ́ sí ọwọ́ ìwé rẹ̀ tó a bá ká ìwé rẹ̀ ló fi kọ́lé kìí ṣe pé bíríkìlẹ̀yà ló pèsè èyí ni bíríkìlẹ̀yà ní òfin rẹ̀ yóò gbowó lọ́wọ́ tiẹ̀ ni owó tó tùjọ bíríkìlẹ̀yà ó gbà á lọ́wọ́ rẹ̀ ó sì dandan kó fún òun ni wọ́n bá wọn fi kọ́lé rẹ̀. ẹ máa wò wá àrísìkí ẹlòmíì ọ̀nà tí àrísìkí ń gbà wá fún ẹ̀dá oríṣiríṣi ọ̀nà ni tó o bá fáyìn bí egbin kọ́ rẹwà ká má rẹgbẹ́ rí tó o bá ní róore látara ọkùnrin wọn kàn máa bá ọ sùn kiri ni ẹ má bínú ẹ̀yin ìyá wa o lè má ti abẹ́là kọjá pé àtọwọ́ rẹ̀ ló ti là ọwọ́ wo ló fi gbàlà ọwọ́ tó iṣẹ́ ó ṣiṣẹ́ tó yẹ pé oògùn ọmọ ajábọ́ báyìí ibẹ̀ ló ti là ẹlòmíín sì kẹ̀dẹ̀rẹ́ abẹ́ rẹ̀ tí ó fi là ọ̀nà méjì ló pín sí àtàbẹ́là ọ̀nà méjì ni abẹ́ tẹ́lòmíín fi là òun lè ṣe tó tara rẹ̀ jáde tí í ṣe ọmọ àwọn ọmọ rẹ̀ ní ọ̀sán ọdún lówó wọn ní kẹ́ máa wòye ara máa jọ gbádùgbò ní o omi ni ìyá yẹn máa ń pọn tá kábíyèsí ọlọ́run àsáwọn ọmọ ìyá yìí ó padà dolówó ìyá ara mọ́ tí gbogbo wọn máa fi ṣe ìyá yẹn rówó ra sọ ọlọ́run ọmọ àkáre o ọ̀nà kan nù ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ni gbogbo obìnrin wá rànjú mọ́ a ti lè kádàrá yìí pé ọkùnrin tó fẹ́ ara rẹ̀ ló ti dolówó anisa ìnáwó fẹ́mi ń tọ́jú rẹ̀ wọ́n mọ torí rondòrondò báyìí irú àwọn bàbá ọgbọ́n báyìí lọ́ọ́ yẹ á fẹ́ ọ wọ́n lọ́hùn wọ́n mọ tó dáa báyìí wọ́n mọ tó fáìn báyìí irú wa yìí ọwọ́ wa lọ́ọ́ yẹ ọ bọ́ sí i ọ̀dà lè jẹ́ pé àwọn òbí rẹ̀ afẹ́yín busu jẹ ni wọ́n. lọmọ yẹn ọba kó ọlá wọlé wọn ẹ bá ń gbé kọ yẹn lọmọ yẹn ọba kó ọlá wọlé wọn tábàdàn tí ń lọ ìlú òyìnbó tí ń lọ ọgbà tí ń lọ àwo ẹ mọ ní àbàdàn tí ń lọ ìlú òyìnbó ní àbàdàn tí ń gbé ẹ̀gbọ́n tí ń gbé àbúrò
aburú ilé wọn ẹ sọ pé yẹn Alhaji Salawu nù. Wọ́n ṣe program lọ́wọ́ lórí. Ẹni mo ti dé ẹ̀gbọ́n wa hello Alhaji Salawu ni àwọn gbé kọ́ Alhaji Salawu ìyá ẹ̀ tí Alhaji Salawu Alhaji Salaudeen Alalukimba wọ́n ti mọ̀ wọ́n ọyẹ ẹ lọ gbà mo ti sẹ́ndẹ̀ ẹ̀yin tẹ́ ẹ gbà náà ni ẹ lọ gbà. Gbọ́n mi ẹ̀yin ìyá mi gbogbo yín ní ọ̀dà fún ẹ̀ ní síléyà lọ́pọ̀lọpọ̀ obìnrin lọ ranjú mọ́ ó ti di celebrity o wọ́n mọ̀ tó fáìn báwọ̀ kan gbọ́dọ̀ lọ́n wá lọ́dọ̀ mẹkáníìkì má fẹ́ mẹkáníìkì o ọyẹ kò sí runs ni kò fi lè pàdé àwọn tó já dáadáa wàá lọ club ni wàá sì wọ̀wọ̀kuwọ̀ wọ́n bàbá tiẹ̀ jẹ́ kabẹ̀ tí kádàrá rẹ̀ ọ̀bá papọ̀ mọ́ bẹ́ẹ̀ wọ́n kàn lògo ẹmọ́ tí wọ́n ní ayé ò ní lògo wa o wọn ní fògo wa ayé ẹ̀pẹ́ o ọ̀làyìn Al-Qur'ani àmọ́ ní síkún bẹ́ẹ̀ a sọ alábí mẹ́ta àfẹ́ kọ́ máa pọ̀ jù torí ká lè máa ṣe fún mẹ́gì àwọn èèyàn tí àwọn bàbá rẹ̀ nínú oko ìrèké aláìdùnnú ni àsìkò tẹ́nìyẹn wà yẹn yọ ọ̀rọ̀ ànúgbà kó sì sàárà ó fi ṣúgà sí sàárà yóò rí ànúgbà àlá nípa ìrèké ọ̀pọ̀ oríṣiríṣi o ṣùgbọ́n ká kọ́ mú yẹn wá lẹ́nu tọ́ba lálàá lójú oorun yìí pé o fojú gúge tàbí ẹnìkan gba ẹni kùnkùn lójú bí ẹnjú báyìí tàbí wọ́n fa abẹ́rẹ́ gun ẹ lójú tí ọba ti kọ́kọ́ ń jí gbàrà kakùrì sí ìsinú omi kọ́pọ̀ kò fi bọ́jú ayé ti bẹ̀ẹ́ gba ojú ẹni àpẹẹrẹ tó rí ní tọ́ba ti jẹ́ kejì ojú ọmọ àwọn ojú yẹn sì máa lami ayé ò ní gbogbo wa o níbi ọwọ́ rẹ níbi àtàǹpàkò yìí kò ṣe yá Allahu ya nuru yá Allahu ya nuru yá Allahu ya nuru kò á ti báyìí kò fi nu bí ojú rẹ̀ dáadáa kò sí ohun tọ́jọ́ wọn ò ní rí ojú ẹ̀ gbà ayé ò ní gbójú wa o bákan náà tí ẹ̀ bá lálàá pé òun wo gíláàsì dígí lójú oorun kì í sàlá tó da tẹ̀ramádùá dáadáa ò ní rí kú ọmọ ò ní rí kú aya ò ní rí kú ẹbí wọ́gàn ò ní sọ́kú máa wọn ẹbí rẹ̀ lójú o lílálàá rí gíláàsì ó póríṣiríṣi ọ̀nà àá máa tù tó bá dìgbà mi tí a bá lóun gbin àgbàdo lójú oorun àbóun gbin ẹ̀wà lójú oorun òun yóò tó bá ń gbìn lójú oorun àrísìkì ni bákan náà àsìkò ìgbà yẹn tó bá ti fẹ́ dáwọ́lé nǹkan yẹn á sèṣore o á sèṣore ṣùgbọ́n fàdúrà síwájú oníbẹ̀lọ́hùn síwájú abá ti níbẹ̀lọ́hùn síwájú ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ yóò sì rí bí o ṣe ń fẹ́ a kì í bá a mọ́ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá a bọ̀ ọlọ́run ní já bọ́rọ̀ lọ bí o bá nídìí ètò àdúrà àwọn àáfàá tó dáńtọ́ ń bẹ tí ẹ sẹ àwọn bàbá kan bẹ nugbó ìyá kan bẹ nugbó tó bá ti jẹ́ láti ọwọ́ mi fi ọkàn rẹ balẹ̀ fi kí ni mo pè é fọkàn rẹ balẹ̀ ìyàtọ̀ ó sì dé báyìí ní agbára ọlọ́run àwọn nọ́mbà wa ẹ ti mọ̀ wọ́n ẹ pè wọ́n á máa dà yín lóhùn tọ́sọ́tòrò á dà yín lóhùn ìlú yòówù tẹ̀rí kẹwàá wọ́n wà bẹ́ẹ̀ ẹ sì rí ànúgbà ọláyàn Al-Qur'ani ẹni ọba ní béèrè ẹ jẹ́ ká fún wa ní ìṣẹ́jú mẹ́ta péré abárẹ́ni tí ó béèrè ká béèrè. ẹni tó bá nídìí béèrè ẹ béèrè o àá dáhùn o.
ẹ béèrè béèrè o láàrin ìṣẹ́jú mẹ́ta péré. lórí ọ̀rọ̀ ọṣẹ tá à ń wí fún gbogbo wa bí àtijọ́ mẹ́ta wà láyà àpolówó oògùn fún yín kó lè wúlò fún tẹrú tọmọ ni. Kí ló lè tó bẹ́ẹ̀ tán lọ́ọ̀ ná 1 million kí ló dé wọ́n jókòó ǹde ni ìpàájò tó jù bẹ́ẹ̀ lọ ò sí o. ọṣẹ yẹn ni wà láyé iṣẹ́ tí ó ṣe nú ayé rẹ̀ ẹni ó kó 200,000 lọ́wọ́ kò lè ṣe kò lè ṣe ọṣẹ yóò ju bíi 20 lọ́mọ tó kù kò jù bẹ́ẹ̀ lọ́mọ kò jù bẹ́ẹ̀ lọ́mọ. ìpara rẹ̀ páúdà ni páúdà yìí èèyàn ò fi sínú anointing oil wọ́n dẹ̀ bu díẹ̀ sínú oyin ó tún po díẹ̀ mọ́ bí òrí tọ́ ọ bá lórí. tí a bá ní àmì ìkórìíra lára ó ṣiṣẹ́ fún ọ̀hún fara kó wa láǹtakùn báyìí kọjọ́ ó ti pẹ́ tó yóò sì kà á kúrò ní agbára ọlọ́run. tí a bá ní ogun àdúrúmọ́ pé ilé ọkọ tó bá ti dé wọ́n máa ń lè dànù lo ọṣẹ yìí bí àràbá bá fìdí kalẹ̀ sí ibẹ̀ ní wù sí bí omi bá sì fìdí kalẹ̀ sí ibẹ̀ bí iyọ̀ bá wà ibẹ̀ náà ní tómi sí ọmọ ajẹ́ táwọn àgbàlagbà ní sì sọ. ẹ gbọ́ mi yé ẹnìkan ò tún rí ọ lé mọ́ wàláhì wọn ò rí ọ lé mọ́ sọ́sẹ̀ yìí kan bẹ́ẹ̀ ni mo sọ fún iṣẹ́ yìí àìṣe jáde àwa fúnra wa là á lò ṣùgbọ́n láti fi sàánú àwọn ẹ̀ẹ̀kejì tá a gbé jáde rè ọṣẹ white láìṣe o kò sí egun òkú mẹ́ o kò sí nǹkan àlùjọ̀nù o ò ní pọ̀fọ̀ kankan rárá òkú kan ò ní lé ọ kiri no any side effect no any percussion. gbọ́ mi ọmọ òòjọ́ aláboyún lè rà á di ọmọ ọnú rẹ̀ tó pé tẹ́ bá ti bí bùúlé lórí ẹ fi wẹ̀ ẹ́ tọ́mọ yóò fi dàgbà yóò máa lúwẹ̀ẹ́ nú àánú ọlọ́run ni. bẹ́ẹ̀ ni mo sọ fún bẹ́ẹ̀ ni mo sọ fún àdúgbò tí ẹ bá ń gbé tí ẹ bá ti rà kọjá ẹyọ kan àbá yín kó wá bẹ́ tó bá ti kọjá ẹyọ kan àbá yín kó wá bẹ́. iṣẹ́ mi tún wà nílẹ̀ lọ rẹpẹtẹ tọ́pọ̀lọpọ̀ èèyàn ń dààmú ẹ̀ ní rí dààmú o ní agbára ọlọ́ tí ẹ bá ń jẹun lójú oorun tó ń jẹ ojú oorun ti pọ̀ jù tó bá lo tànáìtì oil yìí ó sì ya gbogbo ẹ̀ dànù gbogbo oró ọ̀fà burúkú yìí ó sì parẹ́ dànù wàláhì bẹ́ẹ̀ ni. iṣẹ́ yìí Amẹ́ríkà ni Ìtàló ni Germany ni London ni láìláìláìlá rẹpẹtẹ wọ́n ti rà ránṣẹ́ tá a ti sẹ́ndì ẹ̀sùn èyí tá a tún lọ sẹ́ndì lọ́la ipò ńlẹ̀ rẹpẹtẹ.
àwọn ọmọ yẹn tẹ́ ẹ̀ fi ra tọ́kí sọ́bẹ̀ ni òun ni ó wúlò fún ọ iṣẹ́ yòówù tó o bá ń ṣe kò yẹ ṣe pẹ́lẹ́sì kan o irú ẹ̀sìn tó rí kọ́ máa sìn òun ni 5,000 péré ni gbogbo ẹ̀yin tẹ́ ti rà yọ̀ bá yín lára mu kò ní gbòdì lára yín ẹ pè mí gbogbo ẹ̀yin tẹ́ ti rà ẹ pè mí ó ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yín sì béèrè lọ́wọ́ yín ẹ rí ànúgbà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rà náà ti sọ ọlọ́run ó bù sí yín lápò lágbára ọlọ́run má fojú kéré òun ni o orí bá wa pàdé lórí mídíà bóòlù tó fẹ́ jàǹfààní gbogbo ohun tá à ń kọ fún yín à ń gbára kó núde ni láti lè jẹ́ pé ká má kọ́ àwọn amòkùnṣe kẹ̀dá àdúrà gbogbo wọn jọ gbà o ayọ̀wò kun o orúkọ mi ní Lukumọ̀nà ọmọ Àyẹ́dàrè Bàrígà ni mò ń gbé nọ́mbà 29 Akínọlá nọ́mbà 29 bọ́jà Ìkòròdú lẹ bá lọ ní Báyékù community bus stop sọdá sí ẹ̀gbẹ́ kejì béèrè ńlẹ́ mẹ́ta béèrè Aláàjì Sọ̀láù tàbí Ìmáàmù Sọ̀láùdín kò ṣòro dámọ̀ yàtọ̀ sí pọ̀ bá sọ ohun tó bá wù ọ́ gbogbo ohun tó bá sọ wọ́n gbé dọ́dọ̀ mi ṣòro yóò sì bíyá ní agbára Ọlọ́run àìsàn Ọlọ́run o àìsàn màláìka wọn àwa jókòó tì nù wà láyé síra wọ́n bá dẹ̀ jẹ́ àjálẹ̀ lọ ni wọ́n dà ṣe Abdulhafiz bákan náà ni ẹ ra ànúgbà àríjá tí ò jẹ́ kó káàkiri yẹyẹ rárá àfẹ́ kí ọwọ́ kọ́wọ́ kàn ní oṣù jẹ́nu salamu alaykum ẹni tó ń bẹ̀rẹ̀ nọ́mbà 080-890-38658 080-890-38658 nọ́mbà mi pọ̀ jù bẹ́ẹ̀ lọ àbá ti parí program àìdítì àdúrà yẹn gbà ó ẹ ra àánú gbà ó. Gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè pé ńgbà wo lẹ́yìn tí ìrìn àjò dé wàláhì mo ti dé gbogbo ẹ̀yin ará Ìbàdàn ẹ kú ìtọ́jú wa o ẹ̀yin ará Òṣogbo ẹ kú ìtọ́jú wa gbogbo olùtẹ̀ tí wá àdúrà yẹn gbà ó ẹ ra àánú gbà ó gbogbo ohun tẹ́ wá gbà ní ọba yín lára mọ́ ẹ sì ra àánú gbà agbára Ọlọ́run aláàánábì ànábì sáwọn àlìkùrà mùtúlá.